Mo máa kí wa gbogbo olólùfẹ́ kan ní Only Jesus TV akudede àkókò yìí. Báwo ni iṣẹ́ gbàdúrà lórúkọ Jésù iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Ọlọ́run nínú àánú ẹ̀ á bùkún fún ẹnìkọ̀ọ̀kan wa. Bó ṣe lọ ní Àgbàlá Gabriel la tún mú wá fún wa nínú ìsìn tí a ṣe ní ẹ̀ka Àgbàlá Gabriel Apostolic Church. Ìwàásù jáde látẹnu Pastor Gabriel Adémọ́lá Amusan sí àwọn màmá nínú ìwàásù náà. Ó dàbí èébú ni, àmọ́ tá a bá wò ó kì í ṣe èébú. Lẹ́mọ̀ òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Kí ni ọ̀rọ̀ tó jáde nínú ìwàásù? Nínú fídíò ní ẹ ti rí ní ẹ̀kúnrẹ́rẹ́. Bákan náà nínú ìsìn yẹn anointing service náà ìsìn yẹn jẹ́ ìsìn tó ní agbára. Ẹ wá lọ sókè lọ́hùn láti lọ wò ó bó ṣe lọ. Ó yá lókè lọ. Májẹ̀mú ọ̀fọ̀, májẹ̀mú àfọ́nà, májẹ̀mú asán lórí iṣẹ́ tí mò ń ṣe. Ó lábàjẹ́ àdúrà. Májẹ̀mú ọ̀fọ̀ lórí iṣẹ́ tí mò ń ṣe. Májẹ̀mú asán, májẹ̀mú òfò, bàbá bàjẹ́, olúwa bá mi bàjẹ́, olúwa bá mi bàjẹ́, májẹ̀mú asán, májẹ̀mú òfò. Bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo tá a ti wà ń tó 8 báyìí, ṣé bẹ́ẹ̀ ni? Àti wà ń tó 8:30 ń kú bí báyìí. Sọ fún ẹ pé early morning prayer ni. Hallelujah, hallelujah. Ó ná fi kà fún wa ní verse 1 pé bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà. Yes sir. Àwọn tó ń kọ́ iṣẹ́ lásán náà sọ pé bàbá mi tà á. Bàbá mi tà á. Sọ pé bàbá mi dá sí i. Bàbá mi dá sí i. Bàbá dá sí i. Hallelujah, hallelujah. Hallelujah. Now, ọ̀làjú ibi tẹ́ ẹ wà yìí sìn ọjà àdúrà kan lẹ wà yìí. Now, bí kókó tó di bá ara bí ẹnu bí ti wà bí láti bí 35 years ago. Ayé ò ríran rí. Ó sì wà ní. Lọ́gbọ́n tí bàbá bá wa dá sí ni wọ́n tó mọ̀ àṣẹ chọ́ọ̀chì kan tiẹ̀ wà mí. Lọ́wọ́ sọ pé bàbá dá mi dá sí. Bàbá bá mi dá sí ọjà mi. Bàbá bá mi dá sí ọjà mi. Bàbá bá dá sí ìpè mi. Bá dá sí sẹ́yìn. Ẹ jókòó lajú Ọlọ́run kí wọ́n fún ọ ní 20,000 tí bàbá bá bọ̀ ọ́ dá sí i ó máa di 2 million mọ́ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá fún ẹ ní 2 million tó bá fún ẹ ní 2 million tí bàbá ọ̀ dá sí i ó padà tọrọ. Ẹ̀yin wo lẹ ń fẹ́ ìdásí Ọlọ́run lórí ọjà yín? Ẹ̀yin tẹ́ ẹ bá ń fẹ́ pariwo hallelujah kan sí Ọlọ́run. Bí kò ṣe pé Olúwa kọ́ ilé náà, àwọn àtàkọ́ wọ́n ṣiṣẹ́ lásán. Irinṣẹ́ rẹ̀ dà tó láti lọ. Jókòó ọ̀nà sókè. Àwọn kan ṣiṣẹ́ yìí wọ́n sì là.
Àwọn kan ṣiṣẹ́ yìí wọ́n dẹ̀ jẹ́ èèyàn. Àwọn kan ṣiṣẹ́ yìí wọ́n dẹ̀ rí bá ti ṣe wọ́n rọ́nà gbẹgbà. Ọ̀nà wọn là, ọ̀nà wọn lu. Kí ló ṣèwọ́ tó ń ṣiṣẹ́ yìí tí ọ̀nà ò tí ì là? Májẹ̀mú tó ń dènà mọ́ lẹ́nu ṣọ́ lórúkọ Jésù ilé èmi láàárọ̀. Ẹ̀yin tí ẹ wò lórí afẹ́fẹ́ ẹ mú irinṣẹ́ yìí jáde. You're watching it from any part of the world. Mú irinṣẹ́ rẹ jáde. Na sókè. Asán ni bẹ́ẹ̀ tẹ̀ jí gbùdùgbùdù. Ẹ tún pẹ́ sí wọ́n. Ẹ káwọ́lẹ̀ náà ẹgbẹ́ kìíní ẹ lẹ̀. Number one, má rò pé ọgbọ́n rẹ lè ṣoko mọ́. Má rò ó pé brain mi jẹ́ ìta ilé jẹ́ ìlógun bá kí n máa sí bẹ̀rẹ̀ wọ́n á sọ́jọ́ ta kí n máa sójì kí n wá ṣe báyìí. Má máa rò pé ọgbọ́n orí rẹ. Human wisdom is a failure. Ọgbọ́n ènìyàn asán ni. Ọgbọ́n ènìyàn ìmúlẹ̀ mọ́fọ́ ni. Yóò máa rò pé A+1+1 ẹ jẹ́ 2 ẹ má ṣe 2 bí 4 náà a máa ṣí gbogbo ìmọ̀ra wọn. Ọgbọ́n ènìyàn asán ni. Ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ òyìn mọ̀mọ́ wa gbogbo ọgbọ́n tẹ́ ẹ lò tẹ́ ẹ fi tajà kí ló padà bọ̀ sí. Ìbẹ́ ẹ fọgbọ́n tajà lajú ó nílò láti jí kóńgò láti tẹ kóńgò nídìí kí ọjà rẹ tó pé. Ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀ kóńgò náà ń kúrò ní fún mi kóńgò yìí kí ni wọ́n máa ń ṣe sí tẹ́ ẹ mọ̀? Wọ́n á dùn lórí lọ. Kí ni wọ́n máa ń ṣe sí ẹ̀jọ̀rọ̀? Kí ni wọ́n máa ń ṣe sí kóńgò? Wọ́n á dùn sínú gbóná. Wọ́n á ṣe kí ni? Tó wọ́n bá ṣe máa ń ṣe wá. Ọ̀kárí àǹtí. Ìyá máa bọ̀. Kí ni wọ́n máa ń ṣe sí? Wọ́n máa ṣe kí ni? Wọ́n fá ilé tí ẹ̀. Ẹ̀jẹ̀ bí lè rí torí kí wọ́n fi ń ṣe bẹ̀. Kán lè bèrè ìtọ̀pọ̀. Torí kán lè bèrè pọ̀. Ẹ wá bí wọ́n lè pè ṣá ti jẹ́. Mọ̀mí, mọ̀mọ́ rò pé ọgbọ́n rẹ̀ ọgbọ́n jìbìtì, ọgbọ́n olè, ọgbọ́n 419, mọ̀mọ́ rò pé ọ̀nà lè ṣe é. Pásítọ̀ mi, a torí wọ́pẹ́ èrò lè pọ̀, a iṣẹ́ ìyanu náà dẹ̀rẹ̀dẹ̀, a ní kẹ́ni kò ṣe bí arọ, táwọn kò ṣe bí afọ́jú, àwọn sẹ́rìn dẹ̀rẹ̀dẹ̀ yóò ti wọ́ ṣe kánsẹ́lẹ̀ yóò ti mú orúkọ rẹ̀. Bẹ́ẹ̀ bá dénú program yóò tún àwọn àpò jáde àwọn skóòpù rẹ̀ dán àwọn ọ̀wà dátì torí ikú olè wá church. Sọ pé lọ́wọ́ tí mo wà ẹnìkan ò lè gbà mí mọ́. Àwọn ò tí ì kò gbọ́n láyé. Ọlọ́run tó bá gbọ́n 2024 ó lè tó títí ayé. Tó bá sì wà láàárín àwọn tẹ́lẹ̀ wọn skáàmù níbi òde dúró ìfẹ́ nìkan tún ní olówó kan wá. Ẹnìkan ló mú ọ̀dà. Wọ́n bá skáàmù ló lọ wà. Hallelujah. Ṣé máa rò pé ọgbọ́n orí rẹ̀ lè ṣe? Ẹ̀rí ìyẹ́ ẹlẹ́wà
ẹ̀yìn ẹlẹ́wà yóò sì mú dọ̀tí ẹ̀wà á kó mẹ́wà. Ẹ̀yin ìyẹn elérùbọ̀ mo pèdè fún yín. Èèpẹ̀ èlùbọ̀ èrí èlùbọ̀ á sì kó mọ́nà wọn nínú èlùbọ̀ torí kí ni wọn. Kò lè gbé wọn náà ni, kò lè gbé wọn. Èyí wọ́n lọ tó bá ti bẹ máa wà dà lélùbọ̀, wọ́n wà lọ máa ma tà. Ẹ bá wá ti lọ ìwúrò yẹn, ká wá ní wàsàwàsà kò tẹ̀lé wá ní ìgbésí kankan lẹ́nu. Kò lè gbé wọn. Kéèyàn rò pé nípa ọgbọ́n rẹ̀. Micah 6:8 Bíbélì wípé a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ohun tí Olúwa Ọlọ́run rẹ̀ ń fẹ́ tó sì ń béèrè lọ́wọ́ rẹ̀ bí kò ṣe kọ́ ìfẹ́ òtítọ́. A ti fi hàn ìwọ ènìyàn. A ti fi hàn ìwọ ènìyàn. Ohun tí ó dára. Ohun tó dáa. Àti ohun tí Olúwa béèrè lọ́wọ́ rẹ. Tọ́lọ́hún tọ́lọ́hún ṣe kí ni? Ẹ̀sọ̀ tọ́lọ́hún ṣe kí ni? Yẹ̀sì kí ni ló ń béèrè? Bí o ṣe kí o ṣe òtítọ́. Ẹ̀dùnwá kí ni ló ṣe? Wọ́n ló ṣe. Wọ́n ló ṣe tó ń gbá pọ́npọ́n ń dì. Agolo odi agolo ń dì. Agolo gẹ́gẹ́rù pé yé mo pé o. Ọwọ́ ta mo bó sí ní fún mi ní kúkú. Hallelujah, hallelujah. Àwọn olótìtọ́ ìyànjà tí wọ́n kó ti bọ́ tajà. Ẹ lajú èrè ń bẹ lórí ọjà rẹ̀. Ìwọ ló òjò lóòótọ́. Ìlànà sọ láìpẹ́. Ó lọ bí ọjà àdúrà 30 minutes ni. Ìlú àdúrà báyìí tó tún di àárọ̀ Monday. Nígbà máa kọ́kọ́ ṣe Monday mẹ́ta. Mo fẹ́ mọ tíṣẹ̀ rẹ fẹ́ sùn. Èrè kí ènìyàn jẹ nínú gbogbo làálàá rẹ̀ tí ó ṣe lábẹ́ oòrùn. Ìran kan ń lọ, ìran mìíràn sì ń bọ̀, ṣùgbọ́n ayé dúró títí láé. Ìyẹn ò bá ń dà ń sọ̀rọ̀. Hallelujah, hallelujah. Bí kò ṣe kó o fẹ́ òtítọ́, òtítọ́ lọ́lọ́run béèrè. Òtítọ́ lọ́lọ́run béèrè. Ẹ̀yin bàbá tẹ̀ ń ṣiṣẹ́. Ẹjọ́ lóòótọ́ ẹjọ́ lóòótọ́ níbi mo dúró sí mo mọ ọgbọ́n tí mo lè fi gbowó lọ́wọ́ ẹ̀ láàárọ̀ yìí Jésù ò lè dé irú ẹ̀. Bẹ̀yìn tó o bá mú wá pẹ́ jáde mo ríṣẹ́ tó ń lọ o ẹ bá ń gbà ẹ bá fi kọ́ṣẹ́ Ọlọ́run ògo ni fún Jésù á gbà yín ṣùgbọ́n tó ti fẹ́ ká lè gbowó lọ́wọ́ yín kí wá wọ́ ọgbọ́n kan mo mọ ọgbọ́n bí ọ̀nà bíi 1000. Ibi ojókòó sí ntó ní ó sì lọ máa wá. Ẹ̀yin tẹ̀ ń ta oúnjẹ sísè, àmàlà àti ìjẹta, ẹ má dẹ̀ mámàlà mọ́. Hallelujah, hallelujah. Ẹ̀yin náà ẹ sì wọ́n bá tẹ̀ lé ta. Ẹ wò láìpẹ́ yìí máa kọ́ ní wisdom iṣẹ́. Ọgbọ́n téèyàn fi ń ṣiṣẹ́ ọgbọ́n wàsà ọgbọ́n Ọlọ́run téèyàn fi ń ṣiṣẹ́ calculating bẹ́ẹ̀ ṣe calculating nǹkan níbo ní kíní irú àdúgbò àdúgbò tó wà náà dìtàmí ọjà tí wà á tà ibi ọba ṣọ́ọ̀bù sí náà dìtàmí hallelujah 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 dáadáa ṣùgbọ́n lábẹ́ gbogbo ẹ̀ kò síbi tó lè wà tí Ọlọ́run bá ríran rí oúnjẹ ayé máa ríran rí ẹnìnàwó méjèèjì bàbá bá mi dá sí ọjà mi bàbá bá mi dá sí ọjà mi bàbá bá mi dá sí iṣẹ́ mi bàbá dá sí òkú mi ẹ̀ṣọ́ nígbà méje.
mi dá sí iṣẹ́ mi o. Anti-fashion designer, anti-tailor, tí aṣọ èèyàn bá kù gbé fún mi. Aṣọ tó bá wọn tó bá kù tó bá kù. Hallelujah rárá. Tí aṣọ wọn bá kù, aṣọ tó bá wọn gé tó bá kù, ṣé kí ni o? Aṣọ yín mọ̀ kù. Hallelujah, hallelujah. Onípasọ wọn kù, ó wá lọ rán fọ́mọ tiẹ̀. Ẹni tó bá sọ fún ọ, ó retí kó dúró tó pé mọ́mí bọ́sẹ̀, aṣọ yín mọ̀ kù. Ẹni owó bá gbé ṣe olú tẹ́lọ̀ báyìí sí wà. Ìtò òrò yóò sì fi dá owó dà. Gbogbo aṣẹ́fẹ́ lómi tí ò mọ̀ tó láṣọ ẹ̀kú tó ní ẹṣẹ́ tó lọ o. Bẹ́ẹ̀ ni ṣàbóyẹ́ ni yóò mọ̀. Mọ́ rò pé bí gbogbo wọn ò ṣe ní ìmọ̀ nìyẹn o. Ìyá aláta, wọ́n lẹ́yìn lẹ́mọ́ bá wọn lọ ẹ̀rọ wa ta. Èyí nìyẹn lẹ́rọ ẹ̀ná wọn lọ ta. Kò sí náà bá gbé ata wá ẹ̀ lè mọ̀ sẹ́ ti yín kù. Ẹni ẹlẹ́ni gbé àtàwá, ó gbé àtàwá, ó ní ẹ máa lọ tọ́wá ti lọ tán ẹ wá, àbí mọ́mi wa ẹjọ́ kò bẹ́ẹ̀ ibi ìlàbí lọ, ẹ lè ṣe mi ẹsẹ̀ ń lọ, so kò wá lọ, ó ní Sọ̀díkì ọmọ mi, gbèkè wá. Olọ́ta ó tún mú tiẹ̀ sábì sí ọ̀nì. Irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣẹrú iṣẹ́ ni kì í ṣèpè àdúrà rẹ̀ náà. Wọ́n bá lọ ìlú bọ̀ lọ́dọ̀ ẹ̀ ogun tiẹ̀ ẹ̀. Wọ́n ní Kennedy oníwàlẹ̀ òlò ń tẹ́lẹ̀. Wọ́n wá lọ ẹ̀wà, wọ́n wá lọ òbí. Gbogbo ẹ̀ náà ló ń yọ tiẹ̀ ń bẹ̀, òun mú tiẹ̀ ń bẹ̀. Wọ́n wá lọ ṣé wọ́n gẹ gàrí ni, ṣé wọ́n lọ ni, ẹ̀gẹ́ gàrí, gbogbo gàrí, gbogbo tọ́láṣì, gbogbo nǹkan tábó wá sọ́dọ̀ ẹ̀ orí ọtí. Ìṣẹ́kọ́ ló ń ṣe òkú olè ló ń yà. Ojú olè sí padà máa ń pọ́n ni. Ní irinṣẹ́ rẹ̀ sọ̀rọ̀. Bàbá bá mi dá sí iṣẹ́. Bàbá bá dá sí iṣẹ́. Ẹ jókòó. Àwọn tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Àwọn tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ẹ má fi jìbìtì ṣiṣẹ́ Olúwa. Hallelujah. Kìmú ni ẹ má ṣe. Àwọn fìjìbìtì ṣiṣẹ́ Olúwa. Ẹgbẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Mo lóbìnrin ti wá. Ṣé o sága ń bẹ̀ yẹn ni? Ayé rẹ̀ ní ọ̀dọ́tọ̀ ni. Àga mi wá wà. Ọyẹ wá lé. Bá tún àgbo ń tọ́ ìṣẹ́jú ní ọkẹ̀yìn ní mọ́ ẹjọ́ kò sí. Tó o bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, má fi jìbìtì, má fi ìwà olè. Òróró tí màá fi anointing yín láàárọ̀ yìí, tí màá fi anointing tí màá fi anointing ṣe yín, ká níbi tí mo ti ń wá owó, ká níbi tí ìránṣẹ́ Ọlọ́run ti fẹ́ lu jìbìtì ni, kó o tó lè gba òróró wàá san 500 àbí 1,100. Ṣé wọn náà ní ìgbà? Ṣé ò ní ìgbà? Èmi náà tó business lèmi ń ṣe, ìwọ rò pé àdúrà lèmi ń gbà, èmi náà tó business ni. So àdúrà yẹn ò ní lè gbà torí mo ti fi agbára iṣẹ́ ìyanu kéde ẹ̀ sínú owó. Ó pè káwá fún òru yẹn tó káwá ní ọ̀dà ẹ̀nà ọ̀rẹ́ yín sókè. Hallelujah, hallelujah. Mo lè sọ pé tí máa bẹ́ẹ̀ lu jìbìtì
mo lè sọ fún ọ pé irinṣẹ́ tó mú dání Olúwa sọ fún pé tíṣẹ́ rẹ̀ ó bá sunre kó o pé 1000 lé orí irinṣẹ́ rẹ̀ tí wọn náà lè gbé lé. Ìwú o mọ̀ pé bísíǹnẹ̀sì lèmi ń ṣe bá òkòwò lèmi ń ṣe. Èmi ń wá bí àpò mi ó ṣe wú lọ́gọ́. Owó ní bẹ lọ́wọ́ mi. Hallelujah. Àwọn náà lọ́wọ́lọ́wọ́ wọ́n ń wá owó kún owó ni. Pé àwọn ilé ìdí lówó lọ́wọ́ wọn láàárọ̀ yìí. Ẹ bá ń sọ fún ìrànṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ kù iṣẹ́ ìrànṣẹ́ ò lè pé. Tí ìrànṣẹ́ Ọlọ́run bá pe ìpàdé àárọ̀ kùtùkùtù Monday báyìí ẹ̀ sì wà báyìí ọjọ́ ti dùn ìjẹ́ ti dé. Nàní iṣẹ́ rẹ̀ sọ. Kájú ààrẹ lè balẹ̀ méṣe ní owó. Kí iṣẹ́ rẹ̀ kó má bàa di ìṣẹ́. Èyí agbára tẹ́lẹ̀ sọ iṣẹ́ mi di ìṣẹ́. Ibi ọ̀wà ló ti máa pariwo ẹ̀wọ̀n lè lójijì. Èyí agbára tẹ́lẹ̀ sọ iṣẹ́ mi di ìṣẹ́. Ẹ̀wọ̀n lè lójijì. Èyí Ìwé Tẹsalóníkà ó ní àṣẹ ìlàpá fún yín pé ẹni tí ò bá ti ṣiṣẹ́ kò gbọ́dọ̀ jẹun. Ẹni tí ò bá ti ṣiṣẹ́ láàrin yín so ó dáa kéèyàn máa ṣiṣẹ́. Ẹ̀yin wo lẹ níṣẹ́ lọ́wọ́ bí? Mi níṣẹ́ kankan lọ́wọ́ tí mò ń ṣe lọ́wọ́. Mo fẹ́ pray fẹ́ yẹn náwó méjèèjì. Àṣẹ tó mú kí àárọ̀ yìí kó di àárọ̀ yìí. Májẹ̀mú tó mú kí ìmọ́lẹ̀ wá sí ojú ọjọ́ láàárọ̀ yìí. Agbára tó yí òkùnkùn padà sí ìmọ́lẹ̀ láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin tí ẹ níṣẹ́ lọ́wọ́ yẹn. Agbára Olúwa ó fún yín ní iṣẹ́ tí yín. Agbára Olúwa ó fún yín ní iṣẹ́ tí yín náà. Ẹ jókòó. Ẹ̀yin tẹ́ níṣẹ́ yẹn kàn náwó sókè ẹ̀ má dìde kàtà náwó. Náà wo àwọn tí wọ́n náà ìwọ tó níṣẹ́ pẹ̀ yìí. Wo àwọn tí ò níṣẹ́ yìí. Wo àwọn tí ò níṣẹ́ yìí. Tí wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 24. Àwọn tí wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n ní iṣẹ́ ó ti rí wọn báyìí. Wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Oṣù tó ń lẹ̀ wáyé. A máa kó ìjì yẹn wá síwájú báyìí. Torí ìpínlẹ̀ kí wọ́n ń bèrè. Oṣù tó ń lẹ̀ wáyé. Oṣù tó ń lẹ̀ wáyé. Sọ pé bàbá ní oṣù kẹfà yìí. Bàbá ní oṣù kẹfà yìí. Ẹ fẹ́ mi náà lè ṣe ìpínlẹ̀. Amen. Hallelujah. Bí mo ṣe débi ni mo gbóhùn. Olúwa ní kí n sọ lẹ́yìn tẹ́ bá ń ta ọtí.
kẹ́ ẹ palẹ̀ ọtí yín mú. Mi ò ní fẹ́ ìjáde wọ́n tó bá ń ta ọtí ọ̀tá sìgá ọtí ọ̀tá símà dápẹ́lẹ́bẹ́. Ẹlẹ́dàá ayé àti ọ̀run gbọ́ ẹni tó pè mí gbọ́ olúwa ní sọ pé ìta ọtí olúwa ní ẹ lọ kó dànù tó o bá gbọ́ràn tó o bá gbọ́ràn lọ́wọ́ tí ó dé bọ́ láàrin ọjọ́ mẹ́sàn-án. Gbọ́ràn láàrin ọjọ́ márùn-ún kódà ní ẹgbẹ́ bá ń ta ọtí. Ó wá ní bóòlù mú ṣiṣẹ́ lọ́wọ́ bí àánú àti ọ̀nà bí ó ṣe là fún lọ́wọ́ bí ìyanu tó retí ẹ̀ lọ́wọ́ bí ó ṣe gbèsè. Ẹ̀kan ní wa kan pariwo ẹ̀ bàbá ẹgbẹ́ ìrànlọ́wọ́ ti dé fún mi. Àwọn ẹgbẹ́ ìrànlọ́wọ́ fún mi náà. Yọ gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi láàárọ̀. Gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi láàárọ̀. Yọ gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi láàárọ̀. Yọ gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi láàárọ̀. Gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi láàárọ̀. Ẹ bá ń gbé òró ni. Pásítọ̀ Bọ́lá bí wọ́n bọ̀ ẹ̀yin máa gbé báyìí. Wọ́n gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi láàárọ̀. Jókòó. Gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi láàárọ̀. Wọ́n gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi. Jésù lọ. A ti wà ní 8:10 ó kù 20 minutes. Mo sọ fún ẹ kì í ṣe àdúrà. Àlọ́ lọ bí iṣẹ́ ẹlẹ́mọ̀ nínú. Ẹ wá kébí méjì ṣé aléríkè. Padà díẹ̀ sí kan kó fáwọn ọ̀nà sọ̀rọ̀. Wọ́n máa ná ìtìwá àti irinṣẹ́ wọn. Ẹ̀yin tẹ́ẹ̀ tí ìṣiṣẹ́ ọwọ́ náà máa ná ìtì. Kí ọwọ́ rẹ̀ kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ gidi. Kí wọ́n ní kọ́kọ́ rẹ̀ lọ sí kó lọ bá iṣẹ́ gidi. Níbo láriwo àmì ti jáde wá? Lọ́wọ́ tó wà ìrànlọ́wọ́ máa jáde. Ìrànlọ́wọ́ máa jáde wá fún ọ. Ìrànlọ́wọ́ máa jáde wá fún ọ. Ṣé wọ́n ti wá kẹ́yìn? Ẹ wá àná ìdúró yẹn. Olórí tí mo bọ́ sọ láàárọ̀ ìní jẹ́ olóòótọ́. Kí mo gbé? Ibi tá a máa dé. Ibi tá a máa dé. Omi tẹ́mi Adémọ́lá Amúsàn Gabriel Akànnì ọmọ olùkẹ́. Omi tí màá mú àwọn omi tí màá mú. Ọmọ ìjọ tí ó wà bí kò ní kọjá bí kò mọ yà. Mi nílò ìran ikú. Mi nílò skáàmù. Mi nílò kí n máa ṣe rọ́dẹ̀ àdáhùn. I don't need it. I don't need it. Ó lè sáré jọ lọ́nà. Ó sì lè sáré tó mọ̀. Ó lè kánjú ju ẹ tó dá o lọ. Ó lè jẹ́ kọjá tí wàá jẹ láyé. Mọ́mí wa bẹ́ẹ̀ gbé ráìsì síwájú ìwọ̀nba tẹ́ ẹ̀jẹ̀lẹ̀ ẹ̀jẹ̀. Ọjọ́ kan ò tí wà débi ń pa yín rí. Débi yẹn ti pa yín lọ́dọ̀ nílé ní. Máa jẹun bàjẹ́. Mo sì gbóúnjẹ iwájú ò lè jẹ́ tán. Gbogbo tọ́lọ̀ fi ju ọ lọ́nà. Ó lè jẹun lékè mo yó. Tó o bá ti yó o ti yó nù. Tó o bá wá lọ́wọ́ fọkàn ju àjẹ gbogbo ẹ̀. A jẹ́ kó ara rẹ̀.
Pàtẹ́wọ́ fún Jésù. Hallelujah, hallelujah. Ọlọ́wọ́ sì tún mú ọ́n gbà mí. Wà á tún jẹun tán lójú ẹsẹ̀ bí ó sì tún máa pọ̀. Jẹ́ olóòótọ́. Ojú ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́. Sọ pé mọ́mí wà. Sọ pé mọ́mí wà. Ẹ jẹ́ olóòótọ́. Lórí ọjà yín. Olúwa ní máa gbọ́ Olúwa ní ọ̀sẹ̀ yìí ìjẹ́ olóòótọ́ yóò ra àwọn méje kan lọ́wọ́. Ìjẹ́ olóòótọ́ yóò ra àwọn kan lọ́wọ́. Wọ́n á jẹ́ olóòótọ́ sẹ́ni tí wọ́n tajà fún ẹni yóò sì fún wọn ní tí wọn ò lérò. Bọ̀dá kan ó ń ṣe fọ́gà. Mo wá pàṣẹ bẹ́ẹ̀ èmi gbọ́ tí táyà mi ṣe kí ni wọ́n á pàṣẹ bẹ́ẹ̀ mo dé fún mi mo dúró yìí bọ̀dá bá àwọn gbèjà àwọn táyà yìí bọ̀dá mo ti fẹ́ lọ wọ́n wá gbèjì wọn. Ó ní sà sí ìyẹn parọ́ ó ní gbogbo táyà yìí ló wà ní ṣe 45 ní lẹ́sọ̀sì náà wà ó ní gbogbo táyà yìí ló wà ní 50 pé kò sí nǹkan sí ó ṣùgbọ́n ẹ fún mi ní wíṣípà náà yóò dẹ̀ pé bóòtù kan ti tú ó ní bóòtù ló tú ó wá dé ó ní oṣù pé kí n máa lọ pé táyà ó dé ní so táyà mi ò jò ó ní kò jò fọ́gá mi á ní gbogbo ẹ̀ ó ti jò tán wọ́n wà ní 35. Mo lè lọ́wọ́ mi olóhùn kan bá mi dé ní ìlú mo á wáyé náà wọ́n ká Àtẹ́wọ́. ó ká 10,000 fún 10,000. Mo ní ẹ̀rọ ó ní nígbà mo ṣe mo ní ẹ̀rọ náà ó ní yé gbogbo Kò máa ń kẹ́lí tó bá pàdé láàárọ̀ tún ìṣó. ó ní táyà mẹ́rin lóun ó gbé èjì lẹ́nu tó wọ́n fi pa 10,000. Tó bá parọ́ pọ̀ ń géèjì ẹ̀ èlò máa fún owó géèjì 1,000. Bó o ṣe báyìí èmi náà kò súnmọ́ fún wa. Kí ló ràn lọ́wọ́? Òtítọ́. Ẹ sọ̀rọ̀ ìjọlóòtọ́. Jẹ́ wọ́n àná ìtì àti lò. Mo ń retí ẹ̀rí ẹ̀ ní tóòsì. Mo fẹ́ kó ẹ̀rí pé ẹ gbàdúrà sọ́jà mi ó sì lọ bó ṣe ló lọ. Ó yá. Ẹ̀yin náà máa ń arrange wọn fúnra mi ni mo fẹ́ ṣe. Ìmú bẹ́ẹ̀ ṣe máa gbà. Ó ní lọ máa gbà ẹ̀yẹ parí. Ìṣẹ́jú mẹ́wàá péré ló kù máa lọlé after 8. So agbára ìjọba Ẹ̀mí àwọn wòlíì. inú òróró kò pàdé. Àmín. Iṣẹ́ tá a nílò ní agbára kó ṣe Àmín. kádé ní Àmín. in the name of Jesus. Láti wájú irinṣẹ́ ilé àtẹ̀yìn. Irinṣẹ́ yín. Ibalambe,
ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Jésù, agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Hallelujah. Hallelujah. General anointing ó ní ti orí, general ní gbogbo ìwádìí orí. Ẹ̀yin tó wọ́n tó ń ṣiṣẹ́ irinṣẹ́ rẹ̀ máa wá anointed. Ìwọ tó wà níṣẹ́ lọ́wọ́ ọwọ́ rẹ̀ ni máa anointed. But general anointing ní ti bó orí ti orí. Ìwọ tó bá wá níṣẹ́ irinṣẹ́ rẹ̀ anointed. Ìwọ tó níṣẹ́ àtẹ́lẹwọ́ rẹ̀ ní abala ní kò mọ. Nínú ẹ̀jẹ̀ Jésù, agbára ń bẹ. Ẹ máa gbó bẹ́ẹ̀ ṣe gbórí ni ẹ máa tẹ orí lọlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń mọ̀ wájú ẹ na orí báyìí. Bóyá. Ẹ wù báyìí ni kán máa gbà ó lè yá ẹ máa gbà bẹ́ẹ̀ yẹn ẹ máa sún wájú ẹ tẹwọ́ mọ́. Ṣé ẹ gbọ́ ni? Àní kán máa gbà báyìí. Ẹ gbà bẹ́ẹ̀ yẹn orí táyì ẹ má bínú ọwọ́ rẹ̀ òkè ẹ mọ́ wá ṣètò ọwọ́ rẹ̀ nígbà. Ìsùn kan wá bẹ́ẹ̀ Jésù yọ. Ẹ̀yin tẹ́ wà lórí afẹ́fẹ́ ẹ̀yin náà wá òró kẹ́dẹ̀ bless kẹ́ key into this covenant kẹ́dẹ̀ bless ní anointing. Ẹ máa sún wájú. Ẹ máa sún wájú.
gbogbo ẹ̀yàn ráìsì tó wà tuntun tẹ́gbẹ́ ẹ̀yin náà lẹ́jẹ̀ nǹkan mi tán iṣẹ́ pọ̀ tẹ́ ẹ lè ṣe ráìsì tó wà tuntun ráìsì tó wà tuntun. Lọ́run ló ṣe ìgbọ́n méjì lẹ́sẹ̀. Ṣó ti tán? Ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ tó ń bọ̀. Alágbára lọ́rùn wa o. Ọdún kẹta rẹ̀ tí mo ti sẹ́gbẹ́ ìbọ̀kọ̀ tó mú ká jalè. Ṣọ́lẹ̀ máa ṣe báyìí. Ẹ̀jẹ̀ tó ń sàn ní Káfárì mọ́ dáadáa. Ó yá. Jésù ní Káfárì. Ìyá dọ́kítà. Ẹ̀jẹ̀ Jésù ní Káfárì. Yes.
Jésù ní Káfárì. You're sweet. You're sweet. Ìwọ̀n tọ́mtọ́m ni lè pàpá àkìlẹ́lẹ̀ èlò ni 900 naira. Bí òun lélẹ̀ ṣé òun náà máa ń ta ohun tó dáa fún kọ́ kò jẹ́ èlò lòun dáhùn èlò lòun 700 ó jẹ́ 16. Wow. Bẹ́ẹ̀ tí máa ń ṣe nìyẹn. Wọ́n dà á lẹ̀. Wọ́n máa ń pa ọmọ ìgbìmọ̀ sọ̀rọ̀. Ẹ má dà á lẹ̀, ẹ má dà á sílẹ̀. Bẹ́ẹ̀ tí máa ń ṣe nìyẹn. Kódà èmi lè jẹ́ 16. Jésù Olúwa wá ariwo yẹn pọ̀. Ariwo yẹn pọ̀. Ìyẹn ṣe nǹkan mẹ́fà pọ̀. Ẹni tí mo ra ti dà. Wow. Ọjà ló mọ́ra. 16. Ọjà 16. 10,000. Wow. Ẹ bá ń kó ní wọ́n kò ní o. Orí àwọn ohun wa tó máa ń lọ dáadáa. Ó yá àti ṣé màmá ìyá ti wòran lọ. Ó yá. Ẹ máa sún wájú. Ṣé ẹ ti sanwó? Sáwọn tó wúlà. Irọ́ ẹ̀sánwó. Mo lè jẹun lórí ni. Mo bí ní ìbéèrè ni. Ẹ ń bára jà kó sanwó. Ìyá ṣe lórógbó. Ẹ̀rọ orógbó. Ilé máa rorógbó. Èlò. Àwọn 5,000. Obìnrin àwọn 5,000, àwọn 10,000. Wow. Wọ́n fi ìṣirò lọ. Ṣàánú tèmi náà láàárọ̀. Ṣàánú tèmi náà. Sọ fún ẹ̀. Olúwa fọwọ́ tèmi náà. Ìwọ làdúrà ẹ̀sẹ̀ àbúrò ìsìn nínú Olúwa. Wọ́n fún yàn 10,000 owó obì àtòrúkọ. Olúwa mi ò. Owó 10,000 obì. Ọlọ́run Adémọ́lá ò kọjú sí mi kó ṣe. Ẹ lọ́rọ̀ obì àtòrúkọ. Èmi ló gbà. Ní olóbi. Ẹ gbàdúrà fún Ọlọ́run ìpè yìí. Oya. Okari ó ní dáàdi Remendis. Okari àrígbé ọmọ olúgẹ. Oya. Ẹ lọ rún mú ṣiṣẹ́ tẹ̀lẹ́ṣẹ̀. Ẹ ti mọ̀. Ẹ kọ orúkọ ilé ìkórè ní nítòsí. Kí lórúkọ yín? Níkẹ̀. Ẹ máa lọ. Ìwà lílé. Sóni. Ok, ẹ máa fi ń ta ìṣòro. Àánú Ọlọ́run ló bẹ̀rẹ̀. Ẹ wá ṣe ń taṣà. Bẹ́ẹ̀ sì ń taṣà ìta. Kí làwọn ilé wa wá ń lò? Wọ́n fẹ́ ṣe anointing. Sẹ́yìn nílò ẹ̀ ní. Ìyá kílẹ̀ ń ta tẹ́ta ni.
orin ṣẹ̀wá ló tẹ̀lé ṣẹ̀wá láti bọ́ amúlòkù wáì ojú kí ni ṣòwò ìyanu ṣẹlẹ̀ ilé ní wọ̀nyí ẹ̀ńtà ṣe é sáàtì bẹ́ẹ̀ ni sàǹtó náà dìde já lọlé wọ́n máa lọ bí sẹ́yà ni. wọ́n máa yẹ wọn lọ ẹ̀jẹ̀ kí wọ́n yẹ kó ráyè. Èwo ni ó léwà kúkú ó léwà kúkú pẹ̀lẹ́ tiẹ̀ ó wà kúkú tó bá yá òkè kẹ ẹ máa ń dé léwà kúkú ẹ jẹ́ lọ máa wádìí ń tẹ́kọ̀ọ́ orí kẹ má máa gbé kí ní tìlú ilé tẹ́kọ̀ọ́ àkà máa ń lè ṣe ní lọ ká bíbélì kò yé yìí. Ìyá ìyá mọ́ọ̀tì ẹ wá ìyá mọ́ọ̀tì ẹni wá ṣe ẹ ní páàkì wa ẹwọ́ mẹ́ mọ́ọ̀tì ẹ. wọ́n lè wọlé ní bẹ̀. Èló ń páàkì mọ́ọ̀tì ìwà lè ṣe ìwé ṣe ti ń lọ ta ni ok ẹ mọ̀ tí ń lọ ta ti pẹ́ mo máa ń tọ̀ mí ọ̀rẹ́ di tóòsì. Màmá Télọ̀ òwòrán sọ fún mi rí Táíwò tó sì dá bẹ wọn pa ọmọ ilé ìtàkùn park mọ́ọ̀tì ló bá ń fẹ́ fún mi páàkì méjì. wà ẹ tètè ìṣe ọ̀nà gbé páàkì méjì wá kíákíá. ẹnìkan ní àìmí náà sí ń ta kọkà mi wọn ló kọ́ ń bọ́lú bọ́lá sí i ẹni tí mo rí mọ́ọ̀tì lọ́wọ́ ẹ̀ mú bí lọ. ṣó ti dáhùn fi dáhùn. Ó yá àwọn èèyàn ti ń lọ bí iṣẹ́ àti ń lọ bí iṣẹ́ àti ń lọ bí iṣẹ́. Lẹ́lẹ́ ń ṣe òru àti Baba Dennis, ẹ bẹ̀rù kọ́ màmá ìfẹ́ kọ́ wọn lè. Bàbá yìí wọlé. Tó ṣe freedom. Báwo ló yẹ freedom? Ti pọ̀ jù lórí. Wà á di ṣọmọdé ṣe bí nìyẹn. Tí ọlọ́kọ̀ yín kọ́ lẹ́sẹ̀. Ẹ ti wá sáré gbé wá church. Kò tí ì yẹ kẹ́ ẹ gbé wá. Ọ̀dà ẹ gbé owó mi. Ọlọ́wọ́ wò á dá sí. Mo wò náà kọ́ máa jẹ ìdílé ọmọ jíjẹ ilé. Báwa ni ṣọkọ yín náà ti dé. Wọ́n lọ pẹ̀lú sọ̀rọ̀. Báwo wà ní ilé báyìí? Ó lè ṣe fún ọmọ lẹ́nu rẹ̀. Kábíyèsí Olúwa dí sí ayọ̀ fẹ́mi náà láàárọ̀ yìí.
Àti sáré tó ní náà láàárọ̀ yìí. Ẹ má bẹ̀rẹ̀. Ẹ gba 15,000 iná. Wow. A máa rí i. Wow. A máa sí sọ. Wow. Oya. Ṣé wàá lẹ́yìn tẹ́ ìníṣẹ́ lọ́wọ́ yẹn? Oya ẹlòmíì. Iṣẹ́ wo lẹ́yìn ṣe? Abẹ́ iṣẹ́ ọ̀gbìn àǹtí. Iṣẹ́ wo lẹ́yìn ṣe? Ṣé lè Ó yá. ìgbẹ́ yóò bá dáadáa? Wọ́n bá yí. Sáà ní ẹ bá wa pè wọ́n ni. Kíkẹ́ bá bọ̀. Àǹtí, iṣẹ́ wo lẹ́yìn ṣe? Ok, ẹ kì í ṣe Yorùbá, Igbo. Ṣé wọ́n á gbọ́ tá à ń sọ? You dey understand? So anilẹ náà wà interpreting Igbo mi o àti rí Igbo kan ṣe Delta ní àbí Asaba Edo State see me for Thursday dey go ṣùgbọ́n báyìí ìyọ́n POS máa fún wa lówó nílùú kẹsùwó lẹ̀ ìyọ́n POS lásán. Ẹ̀wọ̀n kango ìyá télọ̀ tó ti tán Pásítọ̀ ẹ jẹ́ ká máa bọ̀ díẹ̀díẹ̀. máa fi kàn ní máa fi kàn ẹ má ti fi sórí ẹ máa fi kàn wọ́n mẹ́. Oya ilẹ̀ ń dára yín kúrò báyìí ẹ máa fi kára yín lọ́wọ́ mẹ́ ẹ fi kàn wọ́ mẹ́ yóò bí tó ẹni ẹlẹ́ni ó yà gbé tèmi tó wà ìyá ẹ wá ìránṣẹ́ náà ní ọ̀rọ̀. Wọ́n tún yẹ ẹ̀dọ̀ sí àmọ́ tapati yé léso ṣe máa ń tẹ́tọ̀ yẹn tẹ́tọ̀ yẹn ṣe lélẹ̀ ló lè. Tó bá ti di tọ́ọ̀sì gẹ́gẹ́ kí so wá bá di tọ́ọ̀sì gẹ́gẹ́ kí so wá. Ó yá mọ̀mọ́ ń góòdù ẹ máa tẹ̀síwájú ẹ̀wọ̀n bíbí náà wà góòdù kan kémi náà máa gbé ọrùn àbí òdà kémi náà máa gbé sí ìdílé wa ẹgbẹ́ ṣé kò dá yẹ lẹ́yìn ọlọ́mọ ayé ta ó yá. Ó ti tán. Dáàdi oníṣẹ́ tán. Ọ̀mú mọ́ọ̀tì. Ẹ̀yin tẹ̀lé gbẹ́sẹ̀ ju màmá yẹn lọ kẹ́ tètè sún síwájú lápapà. Dìde máa béèrè náà fẹ́. Bàbá mi ò kọjú sí mi kó ṣe mí lànà báwọn. Wíwá ṣàánú mi. Angẹ́lì tí kì í ṣe ayọ̀ kì í ṣe ayọ̀. Ṣèlú náà ò tí ì lù sá. Bẹ́ẹ̀ni sọ, tó 9 hours. Mo sọ náà pé 5:30 to 9 now. Yes. Mi tẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tó 9 tó. Sàdé ìdájí kúndùn. Ìpàdé wa di tọ́sí
tẹ́wọ́ máa béèrè tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣó ti tán yẹ gbà pé owó láàárọ̀. àwọn tó bá kù kan máa bọ kí aláàtì owó látọ̀ lọ́rùn. ìyá ẹ̀dẹ̀ wọ́n ní o máa béèrè nǹkan tó fẹ́. ṣó ti tán. ẹ̀yin tọ́mọ yín ti gbàgbé yín ọmọ yín rántí yín padà. ẹ̀yin tó lóore ti gbàgbé olóore ṣúwé ìrántí padà. ẹ máa béèrè ń tẹ̀fẹ́. Orúkọ Jésù ẹ̀yà lọ́wọ́ ìwà kọjú sí iṣẹ́ ìlera lọ. Àṣẹ ọ̀rẹ́ tí a máa rí àṣẹ àpàdé àṣẹ. Wọ́n lọ ayélujáde aláàmúgbà ẹ̀gbọ́n tí aláàmúgbà ìwádìí ọlọ́wà ìwọlọ́wọ́ ọlọ́wà àgbàlá gbéra tí mo ṣe ń lọ yìí ìwádìí ní àmì rẹ̀ ìwádìí ọlọ́wà ìwádìí ojú ìwé rẹ̀ ìwádìí ìbára pàdé ẹ̀gbọ́n tí ìbára àmúpàdé ìwádìí ìbára pàdé ọlọ́wà àgbàlá gbéra ọlọ́run kò ṣe bí mo ṣe ń lọ lọ́sẹ̀rì ẹ̀gbọ́njẹ́ láàánú rẹ̀ olùwàjẹ́ ìrọ́jú èrè rẹ̀ ẹ̀gbọ́njẹ́ láàánú rẹ̀. gbọ́n létí dé ẹ̀rọ ẹ bá gba báyìí ẹ wá gba báyìí ẹ má gba bẹ́ẹ̀ ẹ wá gba báyìí. ẹ̀gbọ́njẹ́ láàánú rẹ̀ olùwàjẹ́ ìrọ́jú ẹ̀gbọ́njẹ́ lọ́wọ́ lára bí mo ṣe ń lọ lọ́sẹ̀rì ẹ̀gbọ́njẹ́ lọ́wọ́ rẹ̀ olùwàjẹ́ sì ṣe lóore olùwàjẹ́ láàánú olùwàjẹ́ láàánú pàdé ọlọ́run kò ṣe aṣọ ìròyìn láyè olùwàjẹ́ láàánú ẹ̀gbọ́njẹ́ lọ́wọ́ mo ṣe ń lọ lọ́sẹ̀rì ọjọ́ tọ́lù jẹ́ wọn dúpẹ́ ẹ̀gbọ́njẹ́ mọ́pẹ́ rẹ̀ ọjọ́ tọ́lù fún ọba olùwàjẹ́ mọ́pẹ́ ọlọ́run kò ṣe sí olúwa ṣe tèmi láṣẹ pé. èyí mẹ́rin lè ríran yẹn. wọ́n mẹ́tẹ̀ẹ̀ta. mo ní ọmọ béèrè tó ń fẹ́ ní kò tún béèrè òyà. ẹ ṣe skáàfù gan. ta ló mú wọn lọ. ọlọ́run àgbàlagbé ìyájọ́ ìlànà ìmọ̀jọ́ ìlànà ẹ̀gbà òun lọ lọ́sẹ̀rì ẹ̀mọ́jọ́ ìlànà ẹ̀gbà ayáyéjọ́ ìlànà ẹ̀gbà olùwàjọ́ ìlànà ẹ̀gbà ẹ̀mọ́jọ́ ìlànà ẹ̀gbà ọlọ́run àgbàlagbé bẹ́ẹ̀ olùwàjọ́ ìlànà ẹ̀gbà lọ́sẹ̀rì ẹ̀mọ́jọ́ ìlọ́wọ́ àlóyè rẹ̀ ìyájọ́ ìlànà ẹ̀gbà ẹ̀mọ́jọ́ ìlànà ẹ̀gbà ayáyéjọ́ ìlànà ẹ̀gbà mo ṣe ń lọ lọ́sẹ̀rì kí n mẹ́rin ayọ̀ wá kí n lẹ́rìí ayọ̀ ẹ̀mí dídé láàrin rẹ̀ olórí ìdí aláàánú òní kó wá ní ẹ̀gbọ́n mi ṣẹ́ta ní ọ̀sẹ̀ olùwàjọ aláàánú rẹ̀ gbà ayé ayédè aláàánú rẹ̀ gbà ní àwọn òdíje aláàánú rẹ̀ gbà ọlọ́run àgbàlá gébí ẹ̀kọ́ ní wọn ṣubú lórí ẹ̀mí bá olórí tó ti gbàgbé aláàánú tó ti gbàgbé olùwàjọ káràtì ìdíkiri tó lórí gbọ́ aláàánú ìlú ìlú bọ̀ sáré kankan kó mọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ọlọ́run àgbàlá gébí ọlọ́run kò ṣe àwọn àdúgbò lórí ìlú adékọ́láṣí ẹ̀gbọ́n tó kà sí onígbò ẹ̀gbọ́n jẹ́ aláàánú rẹ̀ kí ọlọ́tún rẹ̀ kí aláàánú rẹ̀ ẹ̀gbọ́n jẹ́ aláàánú rẹ̀ ọlọ́run àwòrán ìyá ṣàbòlórí ilé ṣàbòlórí adéèmí lórí ọmọ àná ìyá ṣàbòlórí ìyá ṣàbòlórí ẹbí ẹ̀gbọ́n ṣàbòlórí ẹ̀fẹ̀ yìí jẹ́ kó fẹ́ṣẹ̀ ẹ̀yìn ẹ̀fẹ̀ yìí jẹ́ kó fẹ́ṣẹ̀ ayọ̀ ẹ̀gbọ́n jẹ́ kó fẹ́ṣẹ̀ ayọ̀ fún ẹ̀gbọ́n jẹ́ kó fẹ́ṣẹ̀ ayọ̀ fún ẹ̀gbọ́n lọ́rọ̀ àwọ̀ ó yà ṣàwòrán ẹ̀bùn bí mo ṣe lọ ní mo ṣe bọ̀ ẹ̀gbọ́n pa mímọ̀ ẹ̀yà pa mímọ́ ẹ̀gbọ́n pa mímọ́ ẹ̀yà ló pa mímọ́ ẹ̀gbọ́n pa mímọ́. Jésù Olúwa wa. Àmín Jésù. bó o ti ń lọ àánú máa bá ọ lọ. Àmín Jésù. ṣó mú ọ̀rẹ́ kankan wá ṣó mú ọ̀rẹ́ kankan wá tó bá mú wá nà sọ tó bá mú wá àwọn ọ̀tún àmọ́ ẹ̀ dìde o. mo fẹ́ mọ̀ mọ́ yẹn. ok.
Nọ̀rẹ́ sókè. Nọ̀rẹ́ sókè. Ọrẹ rẹ yẹn yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Wà á rí ọwọ́ Ọlọ́run. Jésù lọ́rọ̀. Ó ti ṣeun fún mi. Ó ti ṣeun fún mi. Ó ti ṣeun fún mi. Ó ń táyé kò lè ṣe. Ó ti ṣeun fún mi. Kò lè ṣe. Ìṣiṣẹ́ ó ti dá mi láre. Ó ti dá mi láre. Ó ti dá mi láre. Ó táyé kò lè ṣe. Ọ̀rẹ́ rẹ wà. Ọ̀rẹ́ rẹ wà. Ọ̀rẹ́ rẹ wà. Jésù ṣe fún mi. Ó táyé kò lè ṣe. Jésù ṣe fún mi. Ó ti dá mi láre. Jésù ṣe fún mi. Ó lè ṣe. Jésù ṣe fún mi. Ó ti ṣe fún mi. Ṣe fún mi. Ó ti yà kò lè ṣe. Hallelujah. Hallelujah. Orí ìgbà lọ́wọ́ bàbá. Hallelujah. Hallelujah. Ṣiṣẹ́ lẹ́sìn bí o ṣe ń lọ mo rà ṣe jáde ní ọ̀sẹ̀ yìí ọ̀nà rẹ̀ máa là. Ẹni táàbà ní ó dúró wájú kó má dùn wájú o. Táàbà ní ó dúró wájú má dùn wájú o. Ní ọ̀sẹ̀ tuntun yìí àánú máa jáde sí ẹ lọ́wọ́. Ìrànlọ́wọ́ tó ò ní jẹ tán. Ẹ̀yin wọlé rí àmì ṣe ó máa jáde sí ẹ lọ rí ọwọ́ Ọlọ́run lọ rí ọwọ́ Ọlọ́run orí ọ̀fẹ́ ti bàbá tí ọmọ tí ẹ̀mọ́ kò sọ̀kalẹ̀ kó máa bá wa pé láti ṣe lọ àti láéláé. Olùkọ́tọ̀ ọgbà rẹ̀ wá olùfọ̀gbọ̀ rẹ̀ Jésù lọ wá. Àdúrà ló wá. Bàbá wa ti bẹ̀ ní ọ̀rọ̀ yàgbọ́ orúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ tí ẹni ká ṣe láyé bí wọ́n ti ṣe ní ọ̀run fún ààrẹ ìjọba wọlé. Dárí ẹ̀ṣẹ̀ wa jù wọ́n. Bá ti dáríjì àwọn tó ṣẹ̀ wá. Fún wa sí ní ìdánwò. Gbà wá lọ́wọ́ bìbísí. Torí ìjọba tìrẹ, agbára tìrẹ, ògo tìrẹ, láéláé àmín. Bí ọwọ́ ọ̀tún àìsókè ọwọ́ àlàáfíà ilé àyà. Akọ́mọ̀nà Àìsáyà 60 verse 2.
nítorí kíyèsí òkùnkùn gbogbo ayé mọ́lẹ̀ àti òkùnkùn ní gbogbo àwọn ènìyàn ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi a ó sì rí ògo rẹ̀ ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi a ó sì rí ògo rẹ̀ ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi a ó sì rí ògo rẹ̀ lára mi. bí ọwọ́ méjèèjì òkè àfẹ́ kí hallelujah. Tábà ti ń ṣe tán máa lọ bí iṣẹ́ ẹ má tún jókòó kalẹ̀ láàárọ̀ Monday sọ ẹlòmíì ó jókòó pé ẹ kò fẹ́ sí kánsẹ́lì láàárọ̀ Monday kó dá o bó o tiẹ̀ ní iṣẹ́ tí wàá ṣe try ìwọ náà sàápọn èyí jókòó kalẹ̀ olóore ò ní wá gbọ́n bí tó jókòó sí bóyá bí o bá ti ń rìn bóyá bí tó bá ti ń wá nǹkan kan ẹnìkan ní kí ló ń ṣe mo ti gbàdúrà fún ọ mi ò lè yanjú ọ̀rọ̀ gbogbo yìí mélòó lára mi bó mo ti wá á ń bí mi Ọlọ́run kò yanjú ọ̀rọ̀ gbogbo ayé tó bá yanjú ọ̀rọ̀ gbogbo ayé ni gbogbo wa yìí ni ó ti gbogbo ẹ láti di mílíọ̀nìyà. Yes sir. Ó ṣàánú fáwọn kan kò ṣàánú fáwọn kan. Yes. So ìwọ ti gbàdúrà gbàgbọ́ pé máa lọ bí iṣẹ́ lẹ́yìn èyí tí mo ní kẹrí mi láàárọ̀ ẹ̀ so bá jókòó kalẹ̀ má jókòó kalẹ̀ máa bí iṣẹ́ lọ máa lọ bí iṣẹ́ ń dúró dé ọ láàárọ̀ yìí go and work èyí tẹ̀ ṣe yẹn kan mọ́ ẹ lọ tó gbá díẹ̀ tẹ́ ní wọ lọ́jà lọ tó ọjà díẹ̀ tó ní ó rí pé ẹ̀rí wà ṣùgbọ́n ní Thursday àjọ wa mi ti lé omi ṣu ni o ti wọ ní Thursday yẹn máa ní agbára lọ tètè Thursday o àánú ojú ẹsẹ̀ yóò jáde sí ọ. Hallelujah méje ó yá yá yá. Hallelujah, 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 hallelujah. Ẹ pariwo ògo àti òfòdèsò. Tí o bá ń wá sí church máa tọ́jú fóònù ẹ. Oríṣiríṣi ìdí lẹ́lòmíì dé wá church ẹlòmíì wà á jalè ni àṣírí wọn ó dẹ̀ tù ìwọ ni ó máa ṣe kí ni tọ́jú kan ẹ̀ máa tọ́jú kan díẹ̀díẹ̀ a sì ń rí ara wa lọ́wọ́ ni so wọ́n máa tọ́jú tó bá mú wá fóònù báàgì ẹ̀ pọ́s máa ké pé wọ́n jí fóònù lọ wò ó fóònù tèmi lélẹ̀ wọ́n á jí èmi ń tọ́jú ẹ̀ wọ́n á jí ìwọ náà máa tọ́jú tiẹ̀ gbogbo tó bá mú wá wà á dẹ̀ rí ọwọ́ lọ. ẹ̀yin tẹ́ ẹ̀ ní iṣẹ́ lọ́wọ́ ẹ lè kúnlẹ̀ síwájú ó ta kẹ́ ẹ sáré pè Olúwa mi ní iṣẹ́ o fún mi níṣẹ́ èyí tó fi jókòó tó mọ̀ retí pé màá rí ọ kúnlẹ̀ kó pray Olúwa mi níṣẹ́ fún mi níṣẹ́ tí màá máa ṣe wọ́n tó níbi iṣẹ́ lọ máa lọ lẹ́yìn èyí tí mo fọ́lá appointment pé kẹ́rin mi ní àárọ̀ yìí.